yá ẹ káàárọ̀ ẹ kojúmọ́ mo kí wa nílé lóko ní kíbi tí a bá wà àkúdédé àsìkò yìí lóní ráńpẹ́ mo fẹ́ kí ẹ wá wo fọ́nrán tí mo mú wá fún wa yìí. Gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì kan tí wọ́n bá ń jà ní Ísírẹ́lì, tó ń jà ní Iraq, tó ń jà ní Gaza, tó ń jà ní Palestine, tí ẹ ń sọ̀pọ̀tì àwọn Israel, mo fẹ́ kí ẹ wá gbọ́, ẹ wá wo fọ́nrán yìí. Ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí tẹ́yin náà tẹ́ lọ tò sẹ́yìn àwọn títí yín, ẹ wá gbọ́, torí ọ̀pọ̀lọpọ̀ yín ti ya wèrè. Mo ti ń sọ fún yín, ìlú tí mo ti ń sọ̀rọ̀ tí bàbá àìsọ kì í ṣe ni tí mo ti ń sọ. Do you know Israel tẹ́ ẹ̀ ń sọ pé ilẹ̀ bàbá yín ni kinní kan, ẹ̀yin tó rí yín ò pé, ẹ̀yin tẹ́ ti yan ọmọ àlè tí ẹ gbé títí yín sílẹ̀ fà tẹni ẹlẹ́ni rò sórí. Ẹ wá gbọ́, ṣé ilẹ̀ Israel kì í ṣe ìlú kristẹni? Ó ti pẹ́ ni mo ti ń sọ̀rọ̀. Ìlú Israel kì í ṣe ìlú kristẹni. I think it's 1.8 or 2.5% péré ni Christian tó wà ní Israel. Àwọn Muslim gan wọ́n tó pọ̀ ju Christian lọ. Àwọn ẹlẹ́sìn Jews àwọn ló wá pọ̀ jù. Kí ni wọ́n gbójúlé ní Israel tí ò bá jẹ́ weapon? Nǹkan á ṣẹlẹ̀ ní Nàìjíríà, ẹ kí àdúrà mọ́lẹ̀. Ọlọ́run bàbá wa Israeli, Ọlọ́run Abraham, Ọlọ́run Jacob, ẹ mọ̀rú Ọlọ́run tí wọ́n ń sìn. Ẹni yára ẹni brain. Ẹ wo fọ́nrán yìí, ẹ wá gbọ́n tí bàbá yìí sọ lẹ́nu. Èmi rò pé ẹni mọ̀ ju bàbá yìí lọ. Pásítọ̀ ni, ẹ wá gbọ́n tó sọ. Ó ní ìlú kírísítẹ́nì kàtẹ́ tó sọ, ẹ jẹ́ kàtẹ́ kọ́kọ́ lọ gbọ́n nǹkan tí wọ́n sọ náà, ó bẹ́tà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn rí ṣẹlẹ̀, wọ́n wá di yẹpẹrẹ, wọ́n mú wọn ní yẹpẹrẹ wọ́n mú wọn ní ìmú yẹpẹrẹ, alágbára wá di ọ̀lẹ, wọ́n dẹ́rùbà wọ́n jìnnìjì. Mo béèrè, mo sọ fún wọn láàárọ̀ pé ṣé Israel yẹn ṣé Christian ni wọ́n, ṣé ìlú tó dáa ni, ṣé ìlú gidi ni, ṣé ibi mímọ́ ni, ibẹ̀ ń ṣe ibi mímọ́, ibi àlùṣètánì ni Israel. Nígbà tí ẹ ń pa àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ọnú, ẹni tó lóyún, ẹ blọọkì wọn, ẹ fún wọn lóúnjẹ, ìyà ń jẹ àwọn èèyàn ń kú, wọ́n ti pa èèyàn púpọ̀. Ẹgbẹ́ ẹ gbọ́ òótọ́ lè máa sọ fún yín, Israel ìlú ṣètánì ni. Òun wò mí, àwa ni àwọn òmùgọ̀ ni wá, apolú ni. Wọ́n wá ní ẹja lọ sí Jerusalem, ẹ wá kóra yín jọ, a lọ Jerusalem o, kí mọ̀ kí má tẹ̀ débẹ̀ rí, a lọ Jerusalem o, odó náà lọ ṣe ń bẹ̀. Wọ́n kàn kówó èèyàn jẹ ní àyè rírí. Ó lọ Jerusalem ó ní òun wọ̀ọ̀run, ó lè wọ̀ọ̀run gan. Ọmọ ìṣúná lèmi tó tún lọ Jerusalem, ìwà burúkú ló máa tún kó bọ̀. Òótọ́ mo sọ fún ẹ yẹn, ok, Ìbàdàn ti ń gbòkò ní Mẹ́kà, eléyìí tí mo jẹ̀ ráre iṣẹ́ abẹ, eṣiṣi mo rí Kàábà, mo rí aáyán ní Kàábà, omi ó gbé Kàábà lọ. Ó ní ìfẹ́ ṣe Muslim, irú bẹ́ẹ̀ náà má ti yọ̀ wàásù bẹ́ẹ̀ tí eléyìí tó gbá mi ni mò ń sọ yìí. Jerusalem lè lọ, ó lè ní àwọn ará Jerusalem. Àwa Nàìjíríà jáde ń lọ síbẹ̀ náà, ó lè ní wá. Àwọn ọlọ́ọ̀gìrì kò sọ́lọ́ ní Jerusalem. Kò sọ́lọ́ ní Jerusalem. Ṣé ibi tẹ́ ti pààyàn, wọ́n fi oúnjẹ, wọ́n fi ṣọ́yàn, wọ́n pọ́yàn lójú. Wọ́n jẹ́ kí wọ́n lo oògùn. Wọ́n ní wọ́n sọ pé Jerusalem ibi mímọ́ ni, ibi òkùnkùn ni. Àwọn àjẹ́ ló ń jọba bẹ̀. Nàìjíríà lọ Jerusalem lọ, èdè ẹ má jà mọ́ ẹ ní sùúrù. Ibẹ̀ yẹn wọ́n ń pè wọ́n ẹ má jà. Ọ̀gá wọn ni ó tí àwọn pabẹ̀rún ni. Bẹ̀tẹ́lẹ̀ tó wá ṣẹlẹ̀ sí wọn, ó mú jìjìnlẹ̀ bá wọn, ẹ̀rù bà wọ́n. Ibi tó go òwò rí ogun bá wọ bẹ̀, defense system wọ́n fèèlì. Ọ̀pọ̀lọpọ̀ US ọba ti level bẹ̀ báyìí, ẹ̀ bá ti di èkúrú. Tàbí bẹ̀rẹ̀ ń dá wàhálà sílẹ̀, Trump ni Nàìjíríà àgbáyé ṣe èèyàn dìbò fún.
ẹ̀yin tẹ́lẹ̀ lọ sí lóyìnbó Trump náà lẹ́ẹ̀ máa bá kiri ó kú dàbí ẹ̀yìn kan ìwọ ìgbà gbogbo àwọn tó wà lóyìnbó náà níwèé ẹni wọn apatẹ́sẹ̀ ti pa wọ́n lórí Trump kó wàhálà bá wọn orí Nàìjíríà wàhálà ni mo ṣe wù é àwọn ọ̀gbọ́n ibi tó wà lórí wa lọ ibi tó wà ní lọ lò ní lọ èso máa ní síbí Amẹ́ríkà wọn bí ẹja kórè anyhow tọ́ba akọ̀ ṣe ó yá Nàìjíríà àwọn ọmọ ìlú yé padà wọn ní jẹ́ òpáyà sí ẹbá tí wọ́n ti ti báyìí wọ́n sọ ìṣúná mọ́tò ní pam aṣọ kan ló mú délé kí lẹ lọ́ọ́ ṣe l'Amẹ́ríkà ń bọ̀ ẹ má bínú mi ẹ má lọ o mi discourage mi o tó bá pé 45 kí ló ń ṣe l'Amẹ́ríkà kí ló wá kiri 45 wàá ṣe struggle ọmọ ti 18 good 20 good 15 good o sì fẹ́ lọ ọ̀zọ̀ ayé the 25 Jerusalem is a scam Jerusalem kò sí ibi tó yẹ káwọn èèyàn máa lọ kò sẹ́kọ̀ọ́ rẹ̀ ń bẹ̀ owó lọ́lọ́ ń gbà lọ́wọ́ yín tẹ́ bá wọ ibi tí Jésù kú sí àmọ́ bóyá ó kú síbẹ̀ àbí kò kú síbẹ̀ abẹ́rẹ́ kú ẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ kú ẹ̀ ń bẹ̀ bọ́ọ̀ níbi tó kú sí rèé àwọn náà bá kọ̀ a bá lọ síbẹ̀ a lọ máa jáyẹ̀pẹ̀ bẹ̀ a lọ máa lálẹ̀ bẹ̀ oh God èmi ò tún ṣe mọ́ Jerusalem ó tì ele tí mi ti rí i lórí pé kò sí bó ṣẹlẹ̀ mi mọ́ ilé òkùnkùn ni. mi ní kí nǹkan kan má ṣẹlẹ̀ mi ìṣe ẹnikẹ́ni má tiẹ̀ sọ ẹni tí àbí mú mi gan wọ́n dẹ̀ lè ju bọ́ọ̀mù sí ìgbà wà kò má ta kò sí different láàrin Jerusalem àti Boko Haram kò sí different láàrin wọn. Israel àti Boko Haram Nigeria no difference bí ṣe sọ ẹni kò ṣe gbé jáde o mọ́ ẹ̀ dí tiẹ̀ o. Sami. Àmín. Mama ó ti rẹ̀ àbí. Ó mọ ọkọ tí mò ń sọ yìí correcting ni. Bẹ́ẹ̀ni. That is why tó bá mú Boko Haram Nigeria is going to be a nonsense, it's a waste, it's a corruption. When you give them amnesty, there should be no amnesty for Boko Haram. When you get them, kill them immediately. Confirm. Certificate. Ẹni tó mú èèyàn tó bẹ orí ẹ wá ní pé ẹ tún wá ń gbẹ́jọ́ lẹ́nu ẹ kí náà ẹjọ́ ọ̀nà ń gbé lẹ́nu wọn ó pa mí mo pa ẹ́ náà ni so Tinubu give me amnesty to. ẹ̀gbọ́n tí wòlíì tó ń sọ lẹ́nu ó ní ìlú Isreal ó ní kì í ṣe ìlú gidi pé ìlú àṣetánì ni ìlú Satani kì í ṣẹnu mi lẹ́ẹ̀ ti gbọ́ o lẹ ti gbọ́ létí o lẹ gbọ́ tó sọ fún ara yẹn ìlú Satani ìlú Isreal. Mo rántí ìgbà tí mo wà ní street táwọn ọ̀zọ̀ ní street ní Barcelona mi báyìí àwọn ọmọ Isreal tẹ́ bá ti lè rí àwọn ọmọ Isreal bílẹ̀ ẹ̀ ti lówó lọ́wọ́ nígbà yẹn àwọn ló lọ sí pàtí jù tó ra máa ń ta tíkẹ́ẹ̀tì fún wọn tó máa fi lọ sí kílọ̀bù ni wọ́n máa béèrè nǹkan míì lọ́wọ́ yín kílọ̀bù tíkẹ́ẹ̀tì náà fẹ́ rà wọ́n máa béèrè lọ́wọ́ yín wọ́n làwọn nídìí màá ní àwọn ọmọ Israẹli máa lé nígbà yẹn kò tí ì yé mi gbogbo kí ni kò tí ì yé mi. Màmá mo ti rántí nǹkan gbà kan mo wá ní you are from Israel mo ní I'm a Christian I'm a this thing mo kàn ń sọ̀rọ̀ fún àṣẹ ẹni ẹlẹ́ni kò tiẹ̀ mọ gbogbo nǹkan tí mò ń sọ. Ibi tẹ́ ẹ gbọ́kànlé tẹ́ ẹ máa sá lọ àwọn orin wo tẹ̀ náà máa ń kọ́ ńgbà yẹn o kíní kan wàhálà àti gọ̀jù ní Áfíríkà àti gọ̀jù láfíríkà a ní láti yára wa ní brain we need to go back ẹ jẹ́ ká padà sí source wa ẹ padà sí ibi tẹ́ ẹ ti wá ẹ yé gbé nǹkan ní nǹkan rò sórí ẹ rá àwọn ẹlẹ́sìn mùsùlùmí ń sìn kíní tó láwàní tó ń dì mórí wọ́n ní is their culture báwa ṣe ní culture tiwa tá à ń wọ kẹ̀m̀bẹ̀ tá à ń wọ agbádá tá à ń dé fìlà wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe ní ìlú tiwọn wọ́n ní kíní yẹn láwàní yẹn wọ́n ní culture tiwọn nìyẹn ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ rí òṣùká tó wá di sórí mi ò mọ bí oorun kì í ṣe mú wọn lórí báwo lẹ́yìn á ṣe di òṣùká sórí bẹ́ẹ̀ tó fẹ́ ronú dáadáa
báwo ló ṣe fẹ́ máa ronú right? Ìrònú òdì kò lè ronú dáadáa torí orúurú ti mú ọpọlọ ẹ̀. Ní ilẹ̀ Yorùbá nìkan mo ti rí tán kí ń jẹ òṣùká tó tó yẹn mọ́ rí. Ẹ wo tàwọn north, àwọn mùsùlùmí north, àwọn Fúlàní, wọ́n di tiwọn kò ń tó tilẹ̀ Yorùbá. Ẹ̀rí nǹkan tí Làbíbù àbí Lágbàjì tó ń dì sórí. Òṣùká tó ìyá tó ń gbé ọmọ pọ̀n. Òṣùká tó ń gbé ọmọ pọ̀n òun láti sórí òun nìkan. Ẹ̀dẹ̀ sọ pé kórí ẹ̀ pé ó wá lọ pé òun fẹ́ lọ sáàkókó. Wọ́n á pa ẹ́ dànù tó bá dé òkè àgbè. Bẹ́ẹ̀ ni mo sọ. Lọ try ẹ̀. Ó lọ try pẹ̀lú àwọn ọ̀jẹ̀, àwọn family ọ̀jẹ̀. Ibi tí wọ́n ti ń gbégún ní òkè àgbè. Bí àwa lọ. Ẹ rò pé bí ìlú yìí. So, ìlú Ísírẹ́lì kì í ṣe ohun tẹ́ ń pè ìkọ́ni. Kò tó ohun tẹ́ ń pè. Ilẹ̀ mímọ́ ni. A fẹ́ lọ pilgrimage. Wọ́n fẹ́ lọ sí River Jordan. Wọ́n fẹ́ lọ sí ibi tí wọ́n ti ṣe ìrìbọmi. Wọ́n fẹ́ lọ sí ibi tí wọ́n sin Jésù sí. Wọ́n rò pé ilẹ̀ mímọ́ ni ilẹ̀ Ísírẹ́lì. Ilẹ̀ mímọ́, ilẹ̀ Ísírẹ́lì ò mọ́ kankan. Kì í ṣe ilẹ̀ mímọ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ ká mọ̀ tí a mọ̀. Àgbé ẹ̀sìn ó ti kó wa lọ́pọlọlọ. Kò jẹ́ ká mọ̀ nǹkan tó yẹ ká máa ṣe. Ẹ̀sìn ò jẹ́ ká ronú dáadáa. Ẹ̀sìn ò jẹ́ ká mọ̀ nǹkan tó yẹ ká mọ̀. Ẹ jẹ́ ká mi ò ní kẹ́ máa sin Ọlọ́run. Ẹ jẹ́ ká sin Ọlọ́run. Ẹ sin Ọlọ́run. Ẹ̀yin jọmọ́ ẹ sin Ọlọ́run. Ṣùgbọ́n ẹ jẹ́ máa ti ara yín mọ́ àwọn ìlú onílùú. Ìlú tí ẹ pé wọ́n máa ní kó lọ náwó sí fámìlì ilé yín bẹ́ẹ̀ ní fámìlì síbẹ̀ wọn ò mọ̀ ẹ́ rí. Wọn ò tẹ̀lé fún ẹ ní ìwé ìgbélú wọn. Wọn ò lè fún ẹ. Ẹ wà máa ti ara yín mọ́ wọn. Èmi á sọ pé bàbá làwọn wá láti ìlú Mẹ́kà. Ìlú Mẹ́kà kọ́, ìlú Mẹ̀dínà ni. Ẹ jẹ́ ká yára wa ní brain. Ẹ jẹ́ ká tẹ́ni tàkísà ní tàtọ̀ ọmọ òòtù fẹ̀ ní wá. Ìlú tí wọ́n mọ̀ káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ẹ jẹ́ káwa náà máa fẹnu pọ́n lé kí wọ́n lè mọ̀ káàkiri. Àwọn ìjàmbá táwọn òyìnbó ṣe fún wa ara ẹ̀ náà là ń rí. Ara àwọn àkùdékùdẹ̀ tí òyìnbó ṣe fún wa tí ìlú wa ò fi nígbèrí òun lẹ rí wọn. Ẹ̀yin ènìyàn wa, ohun tá a mú wá fún wa ní ẹ̀ ọ́. Mo kí wa lógún. Ẹgbọ́n tí bàbá yẹn sọ lẹ́nu. Mo kí wa lọ́pọ̀lọpọ̀. Ẹ bá wa share ètò wa. Èmi ọmọ yóò rẹ̀ náà lólùfẹ́ yín. Adẹ̀kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ìní lọ́jọ́ Sunday. A sọ̀ wá sí wá sọ̀ wá sí rè. A sọ̀ wá sí baálẹ̀ ọ̀rọ̀. A sọ̀ wá sí àìkú tí ń jẹ́ baálẹ̀ ọ̀rọ̀. Ẹ̀yin bá ṣe ń jáde àní jáde kú lọ́wọ́. Ẹ bá wa share. Ẹ share. Drop your comment. Love and like. Thank you all. Kò ní bàjẹ́ o. Yorùbá nation no going back.